ẹ̀rí Sheikh wa Ahmadul Mukhtar Allahu hayatahu. ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí Sheikh. ẹ dákun ẹ jẹ́ ó pé mẹ́ta. Sheikh. Ọlọ́run júwe wọn fún gbogbo ayé lọ́nà tó pọ̀. Allah. Bàbá wa Ainurido àgbà Allahu hayatahu. gbogbo ntọ́lọ́wọ́n bá dá ìran méjì náà ni Allah. bí ó bá dùn yóò korò. Allah. Kódà nínú Suratul Furqan ṣe àyà 53 kọ́. A'udhu billahi minash shaitanir rajim. Dáhùn. Bismillahir rahmanir rahim. Aha. Wa huwa alladhi maraja al-bahrayni. Eh. Hadha 'adhibun furatun. Àkọ́kọ́ nu. Wa hadha milhun ujaj. Azibun furatun ìbẹ́nu àwọn èèyàn o. Hadha 'adhibun furatun. Ìta fi sẹ́nu tí ò ní wùwá ká tú dànù tá a mọ̀ pọ́n lá ìbẹ́nu èèyàn. Wa hadha milhun ujaj. A sì nínú èèyàn tó yẹ pé jọ́tọ̀ bá ti tọ̀ wò báyìí ó tu ẹnu dànù kódà ó tún tu ẹnu fọ̀nù. Milhun ujaj. Hatta al-bashari. Hatta al-basharu Afani. kal-bihari la yasta'un. Tó bá ṣe ní hatta al-basharu náà sàádàtú dòkítọ́rù wọn ti mìírì yóò máa jẹ́ hatta tí ibùtì dáyé nù. Hatta al-basharu Àwọn èèyàn táwọn wò yìí mo fẹ́ ká mọ bí Al-Huda ti rí. kal-bihari la yasta'un. Àwọn èèyàn dà gẹ́gẹ́ bí odò ni àwọn kan asibun furọ́ọ̀tù wọ́n dùn ún bá ṣe. Wa hadha milhun ujaj. Bó o bá tọ́ Al-Huda wò lẹ́ẹ̀kan ò ní fẹ́ gbẹ́nu kó mẹ́. Azibun furatun. Al-Huda dùn ju oyin lọ. Azibun furatun. Ẹ̀hẹ́n. Wa hadha milhun ujaj. Ti Al-Huda kọ́ yẹn. Allah. Laysa kullu jamili shakili. Bí a bá ń wo Al-Huda physically lójú huwa jamil. Kí wá ṣe laysa kullu. Jamili shakili. Kìí ṣe gbogbo ẹni tó yáàyì lójú táwọn wò pé èèyàn ní. Jamil al-isha. Jamil al-ishra bẹ́ẹ̀ náà kọ́ ló yáàyì ní kéèyàn súnmọ́ o. Allah. Ó kàn yáàyì lójú ni kò dún súnmọ́. Wa laysa kullu jamili l-qawli jamil al-fi'li. Bí Al-Huda bá ń sọ̀rọ̀ téèyàn ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ èèyàn ó sì máa bẹ lọ́hùn pé Ọlọ́run ó sì bu èmi náà nírú ọmọ Al-Huda yìí. Bọ́ọ̀rù ẹlòmíì ti wá dùn tó laysa jamil al-fi'li iṣẹ́ ọwọ́ rẹ̀ ò dáa. Al-Huda ò rí bẹ́ẹ̀ o. Laysa kullu jamilin bil bidayati jamilan bin nihaya. Mélòó ẹni tó yẹ sí pé ńgbà tẹ́ ẹ súnmọ́ níbẹ̀rẹ̀ lọ dáa bí ó bá dì parí yóò jẹ́ ju yín ni. Allah. Laysa kullu jamilin Bil bidayati kìí ṣe gbogbo ẹni tó dá lọ́wọ́ bẹ̀rẹ̀ jamilan bin nihaya. náà ni ó dá dé parí o. Wa laysa kullu jamilin fi udurika. Kìí ṣe gbogbo ẹni tó jẹ́ pé gbà tó wà níwájú rẹ̀. Mọ̀gúlánà Sheikh Saadallah ìgbà tó wà níwájú rẹ̀ tí wà á ti ẹjọ́ jókòó tẹ̀ ń wojú ara yín náà lọ́rọ̀ rẹ̀ dùn. Jamilan fi giyabika. Bọ́ bá dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sọ nǹkan mí pa rẹ̀. Allah. Bàbá wa ń bí pé àmọ́gbà tó dé ẹ̀dìmọ̀ ẹrẹ́rìn ẹjọ́ sọ̀rọ̀ ní kíni. Eléri ibú ni fa. Nasu shatta. Ọ̀rọ̀ tí Al-Huda bá sọ lójú yín ẹ̀ ní gbọ́ngbà mi kó ti yí ọ̀rọ̀ yẹn pọ̀ anáfààní anasu shatta. Nasu shatta. Ẹ wo bí àwọn bàbá yìí ti jòkó máa hùdíìrì Sheikh Ahmed. Nasu shatta. Bàbá ní Al-Huda bàbá ní Al-Huda ò sí lé ọ̀rọ̀ yẹn ò kún tó. Allah. Níbo la wá lọ? Anasu shatta. Idha ma kunta dhukita umu. Àwọn èèyàn pọ̀ àmọ́ ò tí lè mọ̀ wọ́n ẹni tó ò tí ì tọ́wò tó ń yìn. Idha ma anta dhukita umu. Ìjọ tó bá tọ́ ọmọ ènìyàn o Mọ̀gúlánà. La yastawuna kama la yastawi shajaru. Àbá. Hadha lahu thamarun. Kémi náà masala ìdáwà kan ni. Hulwu madhaqatu. Kí n fi kọ́ṣe bàbá Waladu Niyas. Wa dhaka laysa lahu ta'amu wala thamaru.
bí tí ń dùn yín èrò ọ̀tá ni kò kàn. Allah. wọ́n ṣera wọn ni kò lè kàn. ẹ má bínú tọrọ yẹn ò bá pọ̀ jù. èrò tiwọn ni pé yóò kànjọ́ kan. ẹnìkan sọ ọ̀rọ̀ kan fún mi ẹ̀rù Ọlọ́run sì bà mí. Allah. ìfẹ́ máa sọ mọ́. ó sọ fọ́mọ mi kan pé ẹ máa ṣe bó ti wù yín òjò tó ń rọ̀ yìí ó tó dájọ́ kan. Subhanallah. mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo dẹ̀ ń gbọ̀n bí tí mo wà pé àmọ́ wákàtí àdá fún Al-Huda ni pé bí tí ń dùn yìí Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ò bàjẹ́ bí tí ń dùn yìí Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ò bàjẹ́. Bí tí ń dùn yìí ó ń dùn fa. Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó bàjẹ́ bí tí ń dùn yìí Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó bàjẹ́. Allah ó ti ń dẹ̀rín Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó dẹkùn ó ti ń dẹ̀rín Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó dẹkùn. Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó parẹ́ bí tí ń dùn yìí Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó bàjẹ́. Allah ó ti ń pọ̀ gan-an ó ti ń pọ̀ gan-an Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó parẹ́ ó ti ń pọ̀ gan-an Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó parẹ́. Allah ya Rabbana antali mujibu wajibu lana ya Rabbana antali mujibu wajibu lana. Àbí tí ń dùn yìí o bó ti ń dùn yìí o Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó bàjẹ́ bí tí ń dùn yìí o Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó tán ẹ wí bẹ́ẹ̀ bí tí ń dùn yìí o Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó bàjẹ́ bí tí ń dùn yìí Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó tán. ẹ ṣeun bàbá Onímájẹ̀sí ẹ sọ tànárìkẹ́ tí wọ́n rìpítì ẹ̀ lónìí Ọlọ́run ló dá yín bẹ́ẹ̀ ìmọ̀ wà àgbékalẹ̀ wà ọlọ́mọdé ó gbẹ ọ̀rọ̀ tẹ́ wí yẹn baba Al-Mukhtar ń sọ níbi last week wọ́n ní tán bá ní kí ló jẹ́ kí wàhálà àtàwọn ó pọ̀ tó báyìí ó ní wípé àwọn rí bí bàbá tó bí àwọn ti ṣe lánàá bàbá wa Sheikh Ibrahim àwọn làwọn wá ka ayé Ọlọ́run tó sọ pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ní tẹ́ ẹ̀ bá ti change àwọn náà ò ní change bá a ṣe ń ṣe tẹ́ ẹ bá rí tí sàárà bàbá Al-Mukhtar bá pọ̀ sàárà bàbá àná ó pọ̀ débi pé bọ́n ti ní ìmọ̀ ni wọ́n ti ń ná bàbá wa ní ẹ jẹ́ kí sàárà ó pọ̀ àwọn náà wá jẹ́ kí sàárà ó pọ̀ tọ́lọ̀ ń bá wá sọ pé òun ò ní yí padà ṣé tó bá di lọ́la yóò tún wá yí padà bí. ìwọ tó wá ń retí pé ó fẹ́ tán kò ní tán ẹni tó fẹ́ wò ṣẹ́jú àkànní yóò pẹ́ létí omi Muhammadu Rasulullah bàbá wa àìnù rídò àgbà àìnù rídò pọ̀ àìnù rídò bàbá mi àìnù rídò sọ pé ẹ máa fi àgbà sí tèmi àgbà ó sábà wá sòrò kọ wá sọ pé ìwọ náà ń jágbà torí àìnù rídò eléyìí ti pẹ́ gbàgbé ẹ̀ bàbá àìnù rídò àgbà ayakumullah.